orúkọ Olúwa. Ó gbàdúrà fún wa kẹ́bí ìwé John kínní orí 5 ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 8 sì sọ fún wa. Mẹ́ta ló ń jẹ́rìí lọ́run, mẹ́ta ló ń jẹ́rìí láyé. Ó gbàdúrà pé tá bá rí ẹ̀rí òdì tí a gbéde sí wa, ẹ̀rí ọ̀run kó tẹrí wọn ba, ẹ̀rí ayé kó mì wọ́n dànù. Ẹ̀rí la fi sọ Joseph sínú túbú. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń bẹnu túbú ẹ̀mí òkùnkùn lónìí nípa ẹ̀rí tí a jẹ́ lòdì sí wọn. Ǹjẹ́ ẹ̀rí ọ̀run kó dìde ní ìjà láti tú wa sílẹ̀ nínú túbú tí ẹ̀rí fi wá sí. Torí pé ẹ̀rí ọ̀run tá a sọ nípa rẹ̀ rí àtẹ̀rí ayé yìí ti wà ní. A sì mọ̀ Ọlọ́run yóò jà fún wa lórúkọ Jésù. Ètò wa tí a bá lọ lórí tí a pè ní Rama tàbí ààyè ńlá, ààyè gíga, òun náà ni à ń gbé yẹ̀wò. A sì wá ń wo kí ni àwọn nǹkan tí ó lè mú ká wà nínú ibi gíga yẹn. Kí ni àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ tí ààyè gíga yẹn, ààyè ńlá yẹn tí ó fi rọrùn láti wà níbẹ̀. A gbé yẹ̀wò lórí ìsìn ní ọ̀sẹ̀ tó lọ. Lónìí à ń wo ìṣọ̀kan. Sámúẹ́lì kìíní orí kìíní tá ń ka náà ní ẹsẹ̀ 19. A rí pé nígbà tí wọ́n lọ jọ́sìn, Bíbélì pé wọ́n dìde wọ́n lọ jọ́sìn. Wọ́n lọ jọ́sìn kí pé ó lọ jọ́sìn. Ọkọ àtìyàwó wà involve. Wọ́n lọ jọ́sìn. Ìsìn táwọn méjèèjì papọ̀ lọ jọ́sìn yìí, ẹnìkan ò dúró sílé, kẹ́nìkan ò fowó ẹ̀ ránṣẹ́. Ẹnìkan ò dúró sílé, kẹ́nìkan lọ́wọ́ ọmọ gbàdúrà ńlé. Àwọn méjèèjì lọ jọ́sìn. Nígbà tó délé ìsìn tó papọ̀. Kí Ọlọ́run kó ṣe ọ lójú ẹ̀mí, kó lè rí ní tí à ń pàdánù nípa àìníṣọ̀kan ní gbogbo ní tí à ń ṣe. Ẹnìkan sọ pé ó ní united we stand, divided we fall. Ìgbà tí a bá papọ̀, a dìde. Ìgbà tí a bá fọ́nká, ó là ń ṣubú. So Ọlọ́run tó fún wa ní ìṣẹ̀dá, ó fi yé wa gbangba wípé tí a bá ka Bíbélì tá a bá máa ka, tá a bá kàn wo ìṣẹ̀dá, ìtọ́lọ́run gangan dá, a rí pé gbogbo wọn ṣiṣẹ́ níṣọ̀kan ni. A nílò afẹ́fẹ́ láti mí sínú, afẹ́fẹ́ jáde. Afẹ́fẹ́ tá a mí jáde yẹn làwọn kan ń lò bí ẹranko, làwọn kan ń lò bí igi. Igi nílò wa, nílò igi. Gẹ́gẹ́ bá àwọn olóyìnbó ti sọ, àtàwọn oníṣáyẹ̀nsì sọ. So a rí pé Ọlọ́run tó wá fún wa àwọn nǹkan kan nínú ìṣẹ̀dá yìí gẹ́gẹ́ bí àwọn ẹranko. Nínú ìwé orí mẹ́fà, ó ní ká tọ èèrà lọ. Kí ló ní ká kọ́ lára èèrà bó ti kéré tó yẹn, ìṣọ̀kan náà ni. Kí ló ní ká kọ́ lára ikán bó ti kéré tó ní, ìṣọ̀kan náà ni. Kí ló ní ká kọ́ lára àwọn ẹyẹ lékèlékè, ìṣọ̀kan náà ni. Torí tí wọ́n bá ń lọ, wọ́n máa ń dìde lọ papọ̀ náà ni. Bẹ́ẹ̀ nìkan bá ṣubú, wọ́n bá tiẹ̀ ń lọ gan, wọ́n rán ikọ̀ pé kó lọ dúró títí tí ó fi gbádùn. Tó bá ti di pé ó gbádùn, wọ́n ó tún fọ mí ẹgbẹ́ wọn míì láti jọ máa rìn papọ̀. Kọ́lọ́run má jẹ́ kí ìṣọ̀kan kó láàrin wa. Tó bá ti kó láàrin wa, níta gbọ́dọ̀ ìjà ní ìṣọ̀kan gangan, tá pé ìṣọ̀kan gan ìjà ní o. A gbọ́dọ̀ jà fitafita láti rí pé a gbá padà. Nǹkan kan tí ṣùgbọ́n lò láàrin wa tí a sì gbọ́dọ̀ mọ̀ dáadáa ni pé ẹ pín wọn ká lè rí wọn darí, divide and rule. Ẹ yà wọn láhán ká lè rí wọn darí. Ẹ fọ́n wọn ká ká lè rí wọn darí. Bí Yorùbá gan náà máa ń sọ pé bí àbúrò bá lanu, wọn lálámù ò lè wọbẹ̀. Ìgorí tó lanu yẹn náà ń pè ní àìníṣọ̀kan. Nígbà tá láàmú bá wọbẹ̀, ní ìṣọ̀kan ní dàrúdàpọ̀, ní òwúsùwùsù òṣùdúdú tí máa ń wọlé nígbà tí àìníṣọ̀kan bá ti wọlé. Nígbà tí Bíbélì sọ fún wa nínú Psalm 133, ó ló ti dára tó dára tó kí àwọn ará jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró tí a ta sí orí Árónì tó sàn wá sínú gbọ̀n rẹ̀. Ẹsẹ̀ kẹrin yẹn, ó ní pẹ̀lú láti pàṣẹ ìbùkún àti ìlọ́pọ̀lọpọ̀ nínú gbogbo ìbáṣepọ̀ pápá kí la nílò. Nínú gbogbo ìbáṣepọ̀ wa kí la rò pa nílò gan. Níta nílò náà ni ìbùkún àti ìyè. Tí ìbùkún bá wà nínú tá à ń ṣe, tí ìyè bá wà nínú tá à ń ṣe, ẹ wá imagine tá a bá mú ìbùkún àti ìyè kó nínú tá à ń ṣe nítorí àìníṣọ̀kan tèmi àtẹ̀yìn. Nígbà tá a sọ nípa ìṣọ̀kan láàrin ọkọ àtìyàwó, láàrin ẹbí, láàrin ọmọ ìyá ọmọ bàbá, láàrin àdúgbò tá a wà, inú ìjọ, inú ètò olóṣèlú wa, inú ilé ìwé wa. Ẹ jẹ́ ká wo bí ṣọ̀kan bá padà sínú àárín orílẹ̀-èdè, ìlú wa, ìjèdè ìjọba wa, kí ló pé ó ṣẹlẹ̀. Ẹnìkan ò ní ní tó jẹ́ pé ìdáni tó ń bàjẹ́ níbẹ̀ tí ò ní wúlò fún wọn. Káwọn kan sì máa jẹrà nínú àìní torí kò sí ṣọ̀kan. Ìṣọ̀kan tí àwọ̀ ẹbí gangan, ìjọ gangan bá gbára kùtìra wọn, tí ṣọ̀kan bá wà, ẹnìkan kan ò lè ráṣìírí wọn. Àṣírí tó tú lónìí yìí àìníṣọ̀kan ni o. Apostle Paul wá sọ nǹkan kan nínú Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 13. Ó ní ń sọ fún wa nípa ìṣọ̀kan. Ó ní kí wọ́n wo ilé Chloe. Ó sọ nǹkan kan fún òun wípé àwọn kan sọ pé tí Paul làwọn, àwọn kan lápò làwọn, àwọn kan ní Kéfà làwọn. Àpín Jésù ni.
ṣé Apollo kú fún wọn, Paul kú fún wọn, ṣé Pétérù kú fún wọn, Jésù ló kú tó wá pé torí ìjọba Ọlọ́run la ṣe ń jà ní gbogbo tá à ń jà sí yìí ò tó ìjà. Ní ìparí ẹ jẹ́ káwọn Bíbélì sọ fún wa ní oníwàásù orí 4 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 12 oníwàásù orí 4 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 12 ó ní ẹni méjì sàn ju ẹnìkan nítorí wọ́n ní èrè rere nínú làálàá wọn, nítorí pé bí wọ́n bá ṣubú ẹnìkan yóò gbé ọgbà rẹ̀ dìde, ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ó ṣe òun nìkan nígbà tí ó bá ṣubú tí kò ní ẹlòmíràn tí yóò gbé dìde. Àti pẹ̀lú bí ẹni méjì bá dùbúlẹ̀ pọ̀ nígbà náà ni wọ́n gbóná wọ́n mọ ooru, ṣùgbọ́n ẹnìkan yóò ti àṣe mọ ooru bí ẹnìkan bá kọlu ẹnìkan ẹni méjì yóò kó lójú, àti okùn oníkọ̀ọ́ mẹ́ta kì í yá fàjà. Okùn tó bá jẹ́ pé pọn mẹ́ta ló ní wọn èyí yá fàjà, ṣùgbọ́n okùn kan ẹranko náà ni máa dárìn. Yorùbá máa ń sọ pé àkọ́wọ́ ejò ní máa ṣekú pa wọ́n, àkọ́wọ́ ejò ní máa ṣekú pa wọ́n. Tí ọká bá ṣáájú tí èrè tẹ̀lé ṣègbè ń bọ̀ gbàlàgbàlà lẹ́yìn tí ìṣòro ìtùpamọ́lẹ̀ ìṣán tó bá tẹ̀lé àwọn kòsẹ́ni tó máa dóde wọn o. Ẹni tó máa tàbọn gan kò ní dúró wò bọ́yá òun pàkà bó wọn pàkà, torí tí gbogbo wọn bá sí payá tí wọn bá sí gun du ẹni tó tàbọn gangan wọn rò gan pa. Kí ni ó jẹ́ kí àwọn ẹni tọ́lọ́run fún agẹ́ bí ohun ìjà lónìí, kí ni òjò ṣiṣẹ́, kí ni òjò lágbára? Àdúrà pọ̀, bàbá máa gbàdúrà gan sí kò sí principle àdúrà ni. Ẹni méjì ó ní nígbà tí èyí méjì bá so papọ̀ tí wọ́n gbàdúrà, ibi tí èyí méjì àbí mẹ́ta bá wà níṣọ̀kan ló sọ o, ibi tí èyí méjì àbí mẹ́ta bá wà níṣọ̀kan òun wà láàrin. Tí ó bá sí ṣọ̀kan wá ń kọ́, torí ìṣọ̀kan ni mẹ́ta ló kan gangan, ìṣọ̀kan ló gbáyé ró, ìṣọ̀kan ni mẹ́ta kan fi ń ṣe ayé. Ní tí ó jẹ́ kí wípọ̀n ohun ìjà tó fọ́ bó ti lágbára tó kó ṣiṣẹ́ àìníṣọ̀kan ni. Ẹ jẹ́ ká kíyèsí àárín wa, ẹ jẹ́ ká kíyèsí àwùjọ wa, ẹ jẹ́ ká kíyèsí ẹgbẹ́ wa, ẹ jẹ́ ká kíyèsí ẹbí wa, ìṣọ̀kan dà ń bẹ. Ọkọ lè fàyà gbọ́ nínú ọ̀rọ̀ yìí, aya lè fọkọ gbọ́ nínú ọ̀rọ̀ yìí, a lè fáwọn ọmọ wa gbọ́, a lè fáwọn ẹbí wa gbọ́. Bóyá nípa rẹ̀ Ọlọ́run fọkàn ọkàn wa láti rí pé à ń pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa àìníṣọ̀kan wa, nípa èdè àìyedè wa, nípa kóńkó jábélé kálukú ló ń ṣe tiẹ̀. Ọlọ́run gan ò dá ayé bẹ́ẹ̀ wípé ká dá wà ìlú tó fi tira wọn, àwọn nǹkan tó dá fáwọn èèyàn inú iṣẹ́ ọjọ́ 6 ẹ rí i pé inú iṣẹ́ ọjọ́ 5 gangan ó fi ṣẹ̀dá nǹkan ni tó wúlò fáwọn èèyàn. Báwo yẹn ti wúlò fún wọn bẹ́ẹ̀ náà wúlò fún wa, ó wá fọjọ́ keje sinmi. Kí wàá là wá ń ṣe lónìí, kí là ń wá kiri, kí ni àárùpá lè dá ṣe láìsí ṣọ̀kan àwọn tó yí wa ká, láìsí ṣọ̀kan àwọn tá a wà ń bẹ̀. Ọlọ́run kó rẹ̀ kọ̀ọ̀kan wa lọ́wọ́, kó jẹ́ kọ́rọ̀ yìí nítumọ̀ sí wa. Ìṣọ̀kan pẹ̀lú Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Mímọ́, ṣọ̀kan pẹ̀lú Ọlọ́run láti gba ọkàn wa là, ṣọ̀kan pẹ̀lú ara wa láti débi tá a ń lọ. Ògo Ọlọ́run wà láàrin wa. Wòlíì Òkìtọ́nà ni tí ẹ̀ ń gbóhùn rẹ̀. Àwọn àdírẹ́sì wa náà lè ń rí yẹn. Tá a tún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀. Àlàáfíà ọlọ́kọ̀ bí sí fún wa.